ẹ káàbọ̀ sórí ìkànnì wẹ́fà balẹ̀ fún adára fídíò tó ń ṣó lẹ́gbẹ́ wa àṣìmọ̀ àbílẹ̀ fún fídíò tí wọ́n lẹ́gbẹ́ mi ẹni ló máa jáde tó tún ti pẹ́ pẹ̀gà sí ti máa ń gbà sírí pẹ̀rẹ̀pẹ̀ rẹ̀ òun lẹ́ni ìtúnu fídíò ẹ̀ wò kí lẹ́ ló fà tẹ́ni tí wọ́n àṣìbí kàkàkà tó lè tó báyìí gbogbo ẹ̀lẹ́ mánáfàní láti jẹ̀gbádùn lẹ́kùnrẹ́rẹ́ lórí ìkànnì wa lẹ́ni tó bá jìgbà kókó rẹ̀ sẹ̀ńdà ìkànnì wẹ́fà subscribe like comment kẹ́ share ẹlẹ́màjẹ́ wọn àǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lórí òkúta máa fi lè tẹ̀lé màbí ṣùgbọ́n ìmọ̀ àti ogé mi sọ pé fídíò wọn àlẹ́ tàn máa pè fún àtúntò pé bí ẹ̀sìn àkókò wálẹ̀ kúrẹ́rẹ́ ẹ̀ wò fídíò náà rèé ẹ̀ka ṣùgbọ́n abẹ́ ń pò ó. ọ̀rọ̀ àwọn ọmọ Ifẹ̀ àtàwọn ọmọ Ọ̀yọ́ ó ti ń gbójú mi lọ ó sì yẹ ká pera wa ṣàkíyèsí. gbogbo ọmọ tó bá lè wo bàbá sùsùn tó pè lórí burúkú á jẹ́ pé bí wọ́n bá pe bàbára lé lọ́mọ àlè á jẹ́ pé kò léèwọ̀ á jẹ́ pé bàbá tiẹ̀ náà ò jọ lójú. ilé láti kẹ̀sọ́ ròde kó tó di pé social media dé ó ti níwọ̀n ó kálukú lára rẹ̀ ohun tí social media dé bá lára ó kálukú ni wọ́n wù níwà. kí ló dé bá a bá gba orí ìtẹ́ yìí lórí ìtẹ́ wa ẹ sì jẹ́ àsinmi kásìmí mọ́tò wóró. àwa ń pe Ọ̀ọ̀ni Ifẹ̀ à ń pè ní crocodile. à ń pa Aláàfin Ọ̀yọ́ à ń pè wọ́n lágọ̀ọ́dọ̀yọ́ àwọn ó kọ bú. orí ẹni tó bá láǹfààní tí bá ń bá wèrè jà ẹ ti mọ̀ pé wèrè náà ni gbogbo wọn ni. kí ni yàtọ̀ nínú àwọn tí ń bú Aláàfin Ọ̀yọ́ àtàwọn ọmọ Ọ̀yọ́ náà tí ń bú Ọ̀ọ̀ni Ifẹ̀? jàǹbá tà fún jàǹbára elételèté yé ẹ̀ yàtọ̀ síra yín. ọ̀rọ̀ wo ló dùn lẹ́nu akọ́bẹ̀jẹ gbogbo ẹ̀yin tẹ́ ń bú àwọn ọba yìí bí ẹni láyé. èyí ẹ mọ̀ ń gbèjà Aláàfin Ọ̀yọ́ ló nílẹ̀. àwọn ọmọ Ifẹ̀ ò ní Ifẹ̀ lórísun. dákun àwọn bàbá yìí atọ́ba tẹ́lẹ̀ kó tó jọba gbogbo wọn ní tẹ̀tẹ̀ ògbógbó tí lómi tẹ́lẹ̀ kójò tó dé. ẹ sì jẹ́ àfi wọ́n lẹ̀ wọ́n yóò tán ní só pàdé só. ta nìkan tí ó jẹ tí ó mú dé bá tẹ́lẹ̀ kó tó dórí oyè. kí lórí burúkú táwọn ọmọ ọ̀dọ́ sẹ̀yìn wá ń bá kiri tá à ń gbèjà wọn. wọ́n mú fọ́tò Ọ̀ọ̀ni wọ́n gbórí crocodile síbẹ̀. wọ́n mú fọ́tò Aláàfin Ọ̀yọ́ wọ́n gbórí ọ̀bọ síbẹ̀. ni mo fi pè yín lọ́mọ àlè. ọmọ àlè ń bẹ lọ́yọ̀ọ́ ọmọ àlè ń bẹ nífẹ̀ẹ́. kìí ṣe pé gbogbo orúwa yóò lọ́rọ̀ tá a fẹ́ sọ. bára ní ẹni bá jalè ó ṣe là á wí ẹnu mi ọ̀gbá kí n wá Aláàfin Ọ̀yọ́. ẹnu mi ọ̀gbá kí ní ọ̀jájá ni mo fẹ́ kọ́nà àbùkù sí. bọ́ bá jọmọ ọkọ Yorùbá tó jọmọ ọkọ ó tù lóòótọ́. gbogbo wọ́nranwọ̀nran tá à ń ṣe yìí á kàn mọ́ wò ó níran ni. bàbá dákẹ́ jẹ́jẹ́ ayé lè ṣe bó o sónù. orí ìdákẹ́jẹ́jẹ́ èsì pọ̀ nínú ìdákẹ́jẹ́jẹ́. orí burúkú lẹ fi ń ṣayọ̀ọ́yọ̀ àti gùn kínní àti gùn kejì. I don't support any one of you. kí lórí burúkú tá à ń bá kiri lọ́dún tuntun. ìjà tẹ́ ẹ jà láti ọdún tó kọjá ẹ tún wọ èní náà ẹ tún jà kí lẹ ń bára yín jà sí jà. supremacy ẹwù kan tó ṣẹlẹ̀ lóńdó ẹ sì ń jà sí supremacy. kí ni tá ń jà sí? owó ni ilẹ̀ ni dúkìá ni agbára ni ayé ti kúrò láyé ìgbà tẹ́ lè ṣígun tẹ́ lọ bára yín jà. ohun tá a nídìí ni modern educated peace unity harmony ìfẹ́ la ní láàrin ara yín la fẹ́ láàrin ara yín. onírù yìí lè dìtàn. níjọ́ wo lẹ́rọ àwọn ọmọ Haúsá tí wọ́n bú àwọn kábíyèsí wọn báwa ṣe bú wọn. níjọ́ wo lẹ́rọ àwọn ọmọ Benin tí wọ́n bú kábíyèsí tí wọ́n báwa ṣe bú tiwa. orí àlójútì ojútì ò sí lọ́yọ̀ọ́ bẹ́ẹ̀ lójútì ti tán nífẹ̀ẹ́. ibi àpè lóríru kò sójútì ibẹ̀ mọ́. ibi àpè ní Ọ̀yọ́ kò sójútì ibẹ̀ mọ́. rádaràda lẹ́yìn méjèèjì ń bá kiri.
àwọn ọmọ ìlú méjèèjì rọ́dàrọ̀dà lẹ́ bá kiri tá a bá ti mú sàkọ̀tún tá a mú sàkòsì ìsàkúsà lókù kí ni tá a rẹ fẹ́ mọ bára wa jà sí. Ṣàláfin Ọ̀yọ́ ni ó béèrè ohun tí ó jẹ lọ́wọ́ Ooni Ifẹ̀, àbọ̀ Ooni Ifẹ̀ ni ó béèrè ohun tí ó jẹ lálàáfin Ọ̀yọ́. Ìjà tí wọ́n jà tí wọ́n fi pín stéètì sí méjì, tá a bá wo Ọ̀ṣun wà lọ́dọ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀, wọ́n pe ìjà yóò tún tán. Ayé ti kú ò láyé ká mọ ṣígun ká mọ bára wa jà. What are we fighting for? Ìbéèrè mi nìyí lọ́dọ̀ ọmọ Ọ̀yọ́, ìbéèrè mi nìyí lọ́dọ̀ àwọn ará Ifẹ̀. Ṣé ilẹ̀ là ń jà sí ni? Ṣé ẹrú là ń jà sí ni? Kí ni wọ́n tá à ń búra wa tá yẹ̀yẹ́ àwọn bàbá wa sí? Aláàfin Ọ̀yọ́ ọba mi ní, bàbá mi Ọ̀jájá bàbá mi ní. Kí ni wọ́n tá à ń jà sí gan? Can you please tell me? Àwọn ará àwọn ọmọ kéékèèké tí wọ́n ti já lẹ́nu ọmú wọ́n á sọ̀rọ̀ s'Ooni Ifẹ̀ gbàkà. Àwọn àgbàyà kan náà ló sì dálẹ̀. Gbogbo yín pátá lẹ nítàn. Tí wọ́n bá fẹ́ láǹfààní, tí wọ́n bá fẹ́ júwe pé ó rántí mọ́ àkàn tó máa ń ṣe prógámù tó máa ń sọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́, wọ́n mọ orúkọ rẹ̀ o. Bí wọ́n bá sì fẹ́ sọ̀rọ̀ wọ́n ní mọ́ máa tó máa ń bú Ooni Ifẹ̀ yẹn ó ti gbàgbé. Ṣorúkọ rere ló ní nínú ìtàn orílẹ̀-èdè yìí? Ṣorúkọ rere ló ní nínú orísun yìí? Rádaràdá ni gbogbo yín bá kiri tẹ́ ẹ̀ bá rẹ́ni sọ fún mi. I don't support any one of you. Ìkan pawọ́pọ̀ wọ́n mọlé ńlá, èrò pawọ́pọ̀ wọ́n màgìyàn, àwọn oyin pawọ́pọ̀ wọ́n ṣafárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn. Ẹ̀yìn kan jẹ́ ọ̀kan lọ́mọ Oòduà, ìkan jẹ́ ọ̀kan lọ́mọ Yorùbá. Gbogbo àwọn tí wọ́n fi jọ̀kan lọ́mọ yìí, ṣé wọ́n lè fèmí àti ẹjọ̀kan lọ́mọ? Olówó làwọn méjì fi jọ̀kan lọ́mọ. Oníkálùkù roko sọ́dọ̀ ara rẹ̀, sọ ẹni tó roko sọ́dọ̀ tiẹ̀. Ẹ fà wọn méjèèjì lẹ̀. Bí wọ́n bá wọn sọ tí wọn ò bá gbọ́, bá a bá bẹ̀ wọ́n tí wọn ò bá gbà. A ti sọ fún wọn pé àìláṣọ lọ́rùn pàká ó tàpérò gbogbo ọmọ oríwo. Bí ọba ti tàpérò gbogbo wọn ẹjẹ́ fi wọ́n lẹ̀ kóníkálùkù ó máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Òtútù ó kìlọ̀ fún ní pátá, òru ó kìlọ̀ fálákànkù ẹ̀wù. Kí ni táwa ń bára wá jà sí táwa yẹ̀yẹ́ àwọn kábíyèsí wa lórí agbágbé? Ayẹ̀yẹ́ àwọn bàbá wa lórí agbágbé. Àsọmọdìgbà àwùyọ́. Aláwọn àgbàlagbà tó ti over 50 táwọn náà wá sọ diṣẹ́ tí wọn ò ní làákàyè. Àwọn aráwọ̀ ọ̀dọ́ ìjíǹde ayé rẹ, èpè orí ìtẹ́ ló fi wá viewers, èpè orí ìtẹ́ ló fi wá owó. Bá a ṣe ní gbogbo nǹkan dàrú tó, àwọn nǹkan kan sì ń bẹ nínú ààfin tí ń jẹ́. Kí ni ibi tí ò sọ lálọ́pọ̀lọpọ̀ wá wọ́lá? Gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń gbìjà Ooni Ifẹ̀, àbọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ń gbèjà Aláàfin Ọ̀yọ́, monetization lọ̀pọ̀lọpọ̀ wọn fi ń ṣe yìí. Èyí tó bá jẹ́ wípé ó nífẹ̀ẹ́ orí irun rẹ̀ gídògídò yóò kàn gbàgbọ́dọ̀ lọ́wọ́ ni. Ooni Ifẹ̀ ò sọ̀rọ̀, Aláàfin Ọ̀yọ́ ò sọ̀rọ̀. Onímílíkì ò síwìn, kò síwìn, alágogo ló ń ṣe èrè. Àwọn méjèèjì ẹ fi wọ́n lẹ̀ bí wọ́n bá bára wọn dé. Bàbá wa ṣì kìíní lónìí, àárí tẹ́lẹ̀ yìí ọ̀ sọ̀rọ̀, tàbá rí tọ̀hún, àárí tí wọ́n sọ̀rọ̀. Ẹ fi wọ́n lẹ̀, wọ́n yó ní sọ ń pàdé só. Ọlọ́lá ni wọ́n, kò ṣe dispute. Oríṣiríṣi ìtàn láàárín bẹ́lẹ̀ yìí bá pàtàn tòun ó pàtàn. Sọ̀rọ̀ ìtàn la fẹ́ jẹ́ bí abọ́rọ̀ wà dé yìí. Bó la ṣe fẹ́ explore, bó lórírun wo ṣe dàgbà. We are just here fighting each other unnecessarily. Àkọ́kọ́, both of you ló ní jurisdiction bí tẹ́ ẹ lè dé. You are just public officers. Àtẹni tó jẹ́ co-chairman, àtẹni tó jẹ́ rotation chairman, gbogbo ọba lónìí
You are under public officers. You don't have any final say. You can be expelled, dethroned by any city governor. Seyi Makinde can dethrone Alaafin Oyo, Hakeem Owade, Iku Baba Yeye. Likewise, Adeleke can dethrone Ooni Ife. So, what are we fighting for? Tell me. Yorùbá ní téèyàn bá sọ ohun tó ò fẹ́ gbọ́. Má dá lóhùn kó má bàa ṣàfikún ariwo. Whenever they say what you don't want to hear, why don't you keep silent and watch them? Àwa wò wá, ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá tá wò yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní wọ́n ti gbọ́ Yorùbá jà wó Yorùbá lọ tí wọ́n pòwe. Hausa ti gbọ́ Yorùbá jà wó Yorùbá lọ. Yíbò ti gbọ́ Yorùbá jà wó Yorùbá lọ. Wọ́n wo bẹ́ẹ̀ ṣe how gullible you are. Orí viewers inú ẹ̀ ń dùn. Èpè orírun lẹ fi ṣeré o. Ayé yìí ti kúrò láyé ẹṣígun lọ. Káláyé gbà kan ni. Alaafin Oyo ṣígun. Ooni Ife ṣígun. Ẹ ṣígun fúnra yín. Ṣùgbọ́n ayé ti kúrò ńbẹ̀. Àti wà láyé civilization. Mo sọ̀rọ̀ kan bí 4 years ago. Mo ní, who is the most powerful king? Orí àwọn ọba wa yìí. They are not powerful. Because they are under Commonwealth. Wọ́n wà under Commonwealth. Who is the leader of Commonwealth? Queen Elizabeth was the founder and the supreme president of Commonwealth. He doesn't take passport to any country. He doesn't take visas. Oh, that was kábíyèsí wa bí wọ́n fẹ́ lọ Kútọ́nù bẹ́ẹ̀ gbọ́dọ̀ gba visa wọlé. So, what are we fighting? Ṣé Queen Elizabeth, when Queen Elizabeth died, Charles was installed. Ló fi jẹ́ pé tí Charles bá fẹ́ wá sí Nàìjíríà, àtàláàfin Ọ̀yọ́ o, àti Ooni Ife o, àti gbogbo ọba o, they must stay in his back. Because they are under Commonwealth. They are just public officers. They are not powerful. You can swear any one of them to court. So, what are we fighting for? Alaafin Oyo ló dàgbà jù, Ooni Ife ló dàgbà jù. Alaafin Oyo, ẹ gbàgbé tán. Migration is accepted in the journey of life. Tí Alaafin Oyo tí wọ́n bá migrate kúrò nífẹ̀, tí wọ́n tẹ̀fẹ̀ dúró. Lóde ìwọ̀n ìgbà tí kò bá ti lè nàpọ̀ pa sí Ooni Ife lórí báyìí, ẹ filẹ̀. Táyọ̀ Ọ̀yọ́ bá dẹ̀ wò pé ìkankan wà tó yẹ kí Ooni Ife mọ́ f'Alaafin Oyo tí ò bá fún ẹ filẹ̀. You have made your name separately. There is no proportion in working together. It's a matter of choice. Ẹ̀dẹ̀ mú orí burúkú yẹn bọ̀ láti last year. Ẹ̀dẹ̀ ń bá orí burúkú yẹn bọ̀. Mo ẹ̀ wá ra àwọn fọ́tò kan tí wọ́n edit lẹ́nìí. Mo ti fẹ́ sùn gan. I was just, when are you going to stop all this rubbish? Àwọn aṣọ́ra wa lẹ́sẹ̀. Wọ́n fún yàn sí stáìsì táìtù. Èèyàn kan jẹ́ ọ̀kan lọ́mọ Oòduà. Èèyàn kan jẹ́ ọ̀kan lọ́mọ Yorùbá. Sọ fún mi, ṣé ọ̀kan lọ́mọ Oòduà yẹn ó lè wá dún wájú lé mi kó ní òun jẹ́ ọ̀kan lọ́mọ Oòduà o? Kí n bọ́ ta nínú kọ́mpánì mi ò ní sọ pé àbí tí bá bàrí ọ̀fẹ́ da ọ̀rá lẹ̀ débí. Àbọ̀ kan lọ́mọ ilẹ̀ Yorùbá ó lè dédé wọnú kọ́mpánì mi pé ìjọba Tinubu tó ní sọ wọ́n pé ṣé ìran bàbá rẹ ló kọ́lé bí? So ẹ sọ ibi tí kíní yẹn tó ti ní impact nínú ayé mi àti ẹ wọ́n ọ̀nà lásán ni.
every towns and village non fi yan joyè. If you have your money and you are doing good to the town, anybody can install you. Oye, tako nife, kirika, are we daft? Anybody can do anyhow. Tí neighbor mi tí mo bá kí tó bá ti lówó bá mi ṣe tí ẹ lọ́tọ̀ọ̀tọ̀. Kí ni mo fẹ́ mọ bàjà fún? Why are we fighting? Tell me the advantage of the fight. We now get to the stage calling Ooni Ife crocodile, calling Alaafin Oyo all sorts of names as well. Ara wọn kan ọmọ Ògún ni àwọn náà ń pe Ooni Ife lábọ̀rẹ̀. So, are we promoting our culture? Are we selling them out in a good manner? Are we promoting our tradition? That is the custodian of culture. That is the seat they sat on. None of them is powerful. Láyé tí wọ́n ní agbára. Ṣẹ́rí gbogbo Oyo Empire. Oyo Empire was then just like a military base, and we can call it the prime minister there. And it's not in existence. Oyo can never order any military or Ibadan to go and face any war anymore. No. Likewise, Ife ò kàn lè ránṣẹ́ kan pé ẹ lọ pé ọ̀rọ̀ mi yàn wá o, ayé ti civilize, we are all expanded. Igi tá a gbìn tó bá rúwé ń bẹ̀ yẹn, ìyẹn ò ní ká bẹ́ ìyá àdìẹ kí igi tá a gbìn kó wúwo. So, èmi ò rí cause fún alarm tẹ́yìn ọmọ kan ẹlòmíì ọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀, ẹlòmíì fóònù tó fi yá kiri gò dá owó gò tí ìmọ̀ bí tó fẹ́ gbé ayé ẹ̀ kà Aláàfin Ọ̀yọ́ kiri kan ẹ̀rẹ́ lómi náà kò tí jọmọ 25 years lọ òun náà pàtàn. Ìwé mélòó ló ti kà? Ọ̀nà mélòó ló travel dé? Ẹni tó ń pàtàn yìí ẹni kò korí kìlú ẹ̀ kò mọ orí kìlú ẹ̀ gan òun náà pàtàn. Ẹ gbọ́tọ̀ mí lẹ́nu ẹlòmíì báyìí ẹ wò pé sórí eléyìí ti dàrú ni kí ló ń sọ? Kí ló dé tá a wúwo ọmọ àlè? Nítorí tó o bá jọmọ àlè, ọmọ àlè Ifẹ̀, ọmọ àlè Ọ̀yọ́ ni, ọmọ àlè Ọ̀yọ́, ọmọ àlè Ifẹ̀ ni. That is it. Because how can you just come out kẹ́ ẹ máa bú odidi Ooni Ife ní crocodile? How can you come out kẹ́ ẹ máa bú Aláàfin Ọ̀yọ́, kẹ́ ẹ máa bú ní Ṣàngó, àbí kẹ́ ẹ máa bú ní onígbéraga, àbí ẹ fi oníkálùkù lẹ̀? Èyí tó bá ti ká lára nú wọn kó sígun fúnra wọn kán para wọn. Tá a bá ti wí tí wọ́n láwọn ò gbọ́, tá a sọ tí wọ́n láwọn ò gbà, ẹ fi wọ́n lẹ̀. Ìjà tí wọ́n ń bára wọn jà, ìjà tí ò ṣe sọ síta ni. Bẹ́ẹ̀ bí eléyìí á ní mi ò bá Láàfin Ọ̀yọ́ jà o. Àjọṣepọ̀ tó dán mọ́rán wà lọ láàrin ara wa síra wa. Bí wọ́n dọ́dọ̀ nífẹ̀ẹ́, alẹ́ èmi kan wà á sórí ìtẹ́ láti wá tún orírun bàbá wa ṣe àìdè. Wọ́n kàn wú sínú síra wọn ni ẹjọ́ mọ́ wú kí wọ́n jọ wú para wọn, kí wọ́n jọ mọ́ fẹ́yín sínú síra wọn. Nítorí tí wọ́n bá mọ̀ sí àwọn méjèèjì kí wọ́n jọ ṣe fídíò kí wọ́n jókòó pé mi ò rámọ̀ kankan ṣe. They are both happy about it. Ṣé
nítorí afọ́jú lòjò ṣe kù, nítorí adití lòjò ṣe ṣú. They have people by their side who watch. They see everything online. They observe everything. So why can't you call ourselves into order? Àwa ṣèlú, àwa pera wa àwọn kan version. Gbogbo ẹ̀yọ́ ọba náà, àwọn ọba kan tẹ̀lé Ooni Ife, àwọn ọba kan tẹ̀lé Alaafin Ọ̀yọ́, òṣì lẹ́jọ́ ń ṣe. Ṣé orí ìtẹ́ wọ́n máa fi yáró ni? Nígbà tẹ́yìn wà ń bẹ̀ nísìn tó bá dọ̀la kí la fẹ́ jẹ́ kó kù lẹ̀? Kí la fẹ́ jẹ́ kó kù lẹ̀? Ẹ lọ sáwọn Emirates, àwọn ọba wọn ló pàṣẹ ìlú wọn. Even àwọn tó colonize wa tá a pè ní British Empire, àwọn Charles, àwọn ni wọ́n ṣe ń pàṣẹ ìlú wọn. Ẹ̀yin ẹ lè pàṣẹ local government o, tẹ́ ń bára yín jàjà dìde nìyẹn o. Ẹ lè pàṣẹ local government. There's nothing tí parliament fẹ́ ṣe ní British Empire tí wọ́n ní lọ gbé bá Charles pé Charles sign this document. Ta ló yan prime minister ní British? Kábíyèsí wọn ni. Gbogbo currency wọn, ìgbà tí Queen Elizabeth wà láyé, ìyá Ṣàlí ni wọ́n fi síbẹ̀. Elizabeth ló wà ń bẹ̀. Nígbà tí Charles ti wọ ọbẹ̀ ní ìsìn, ta ni wọ́n fi sórí currency wọn? Ọba wo nínú àwọn ọba wa ló wà níbi owó? Àwọn tó colonize wa nìyẹn o, tí wọ́n kó wa lẹ́rú. Àwọn sì ń lo ọba tiwọn. There's what we call the bloodlines. Àwọn ẹ̀jẹ̀ ìbí. Ọ̀dọ̀ tiwa, ìletò sí ìletò, àwọn bọ́mọ bára wọn jà lórí ilẹ̀. We are still Africa with that black mentality. We are fighting ourselves. Gbogbo ìta ìwé náà nísìnyí, a rí nídìí nìkan tí ó kọ́mẹ́ǹtì síbẹ̀ tí ó mọ bẹ́ẹ̀bù. We are getting old every day by day. Ọjọ́ tó ní kálukú ó lò lórí ìtẹ́, ìdínkù ni kò lékún. Kí lẹ fẹ́ gbórí ìtẹ́ ṣe? Tá a bá fẹ́ sọ̀tọ̀, bàbá wa Adésọjí Adérẹ̀mí, ó ní bá ṣe sọ̀tàn wọn. Pẹ̀lú àwọn Awólọ́wọ̀, Bọ̀dé Thomas, ìtàn wọn ò parẹ́, àti bàbá wa Adéníran tó bí bàbá wa Aláàfin Ọ̀yọ́ àná, Adérẹ̀mí, ó wà mẹ́. Bàbá fẹ́ sọ̀tàn ikú bàbá yèyé ọba àná Lámídì, ìtàn wọn bẹ̀ pẹ̀lú bàbá wa Síjú Adé. They fought. Wọ́n bára wọn ṣọ̀tá títí tí tóníkálùkù fi sílẹ̀ wọ̀nyí. So we are now into the battle. If one government could stood up today, just like a military empire, tí military gbàjọba, and scrape off whatever they call kinship in Nigeria, what will happen? Ṣebí wà ńbẹ̀ ló jẹ́ kẹ́ mọ̀ wò pé kíní kan. What will happen? Nada will happen. Nothing will happen. Go and ask those in the military then. Àwọn tó sáwọ̀gbó, àwọn tó sáwọ̀gbé. Láyé Àbáṣà tí wàá là ń jà sí.
kábíyèsí ẹ̀bẹ̀ lèmi ó bẹ̀ bàbá wọn Ọ̀jájá àti kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ wípé àwa kan wà a ní bú yín kàkà bẹ́ẹ̀ a máa rawọ́ ẹ̀bẹ̀ sí yín ni tó bá dẹ̀ kàràgídá bá bẹ̀yìn tá a bá gbọ́ apáyín tì wípé rádaràda lẹ̀ ń ṣe inú wa òdò sí kí là ń jalè lórí mo fẹ́ síwájú àwọn lọ́balọ́ba mo fẹ́ máa bọ̀ kọ́ba gbogbo ọba tẹ̀lé mi mi ò fẹ́ forí balẹ̀ fún lágbájá lágbájá ò fẹ́ forí balẹ̀ fún mi àti pé kíni. ẹ jẹ́ kólúkálùkù everybody behave like civilized people. You are both well educated before coming to the throne. Why don't you both reconcile and deal with understanding? Don't behave like a quack, illiterate. Ẹ má ṣe bí onípàgùn. Báwọn bàbá wa bá ṣe kinní kan gbà kan tó bá kù díẹ̀ káàtó àwa lè sọ di dọ́gbadọ́gba tájọ mọ́ fi jùjù. Lágbájá kò sẹ́ni tó lè dọ̀bálẹ̀ fúnra yín lẹ́yìn kẹ́ pàdé ara yín kẹ́ dìmọ́ ara yín. Aláàfin Ọ̀yọ́ kò lè rọ́bà ìlú wo ló súnmọ́ wa ní Ọ̀yọ́ yẹn náà? Ọba Ìbàdàn kó wá ní kò kí òun dáadáa. Bẹ́ẹ̀ tá a bá wò tán baálẹ̀ ni wọ́n ní Ìbàdàn láyé ìgbà tí Aláàfin Ọ̀yọ́ ti ń dádé, ṣùgbọ́n ayé ti civilize, oníkálùkù ti ń fìrù yọrù. Nítorí ọmọdé àná yóò padà dàgbà bó dọ̀la. Ẹ ti jọ wà nípò pé àbọ̀ òní kábíyèsí ẹ wá ń ṣe yọ̀bọ̀ ẹ wá fún àwọn ọmọ kéékèèké tó yẹ kí ọmọ kan ṣẹ̀kẹ́ ní ẹ lọ gbé wá láàfin, àṣẹ ọba dà lẹ́nu. Mo wo kiri kan ọba Benin, èèyàn kan sọ̀rọ̀ sí àwọn ọmọ ìlú ẹ̀ gbé wọ́n dẹ̀ gbé lọ sáàfin, ta ló lè gbé wá sáàfin yín nìsín? Kò sáṣẹ ọba mọ́. Ẹ kàn wá bẹ̀, sorry to say o, ká wọ agbádá, ká wọṣọ, ká kórùkẹ̀rẹ̀, ohun tá a fẹ́ láàrin yín àṣẹ ọba ni kẹ́ ẹ dá padà, kẹ́ ẹ dáfẹ́ padà. Ìfẹ́ ti sọnù, ẹ ò nífẹ̀ẹ́ ara yín. Kí ló dé tẹ́ ń gbèrò kí lágbájá ó ṣubú kí tàmẹ̀dù ó ṣubú? Àṣìṣe ara yín làwọn ọmọ ìlú yín wá káàkiri. Bẹ́ẹ̀ bá ní orí, béèyàn bá dórí oyè, èèyàn ń lo oríṣiríṣi onímọ̀ràn, àbí téèyàn bá já ṣáájú, gbogbo ìmọ̀ràn kọ́ la máa ń gbà. Ọ̀rẹ́ rẹ lè fún ọ nímọ̀ràn, àmọ́ wọn náà jókòó kó rò wípé ṣé mọ̀ràn yìí ṣó ṣe tẹ̀lé. Aláàfin Ọ̀yọ́ bẹ́ẹ̀ kan bá ń sọ fún yín wípé ẹ má gbà o, ẹ má gbà o, àṣẹ yín lóòótọ́ lódodo ẹ̀yin lè ń jẹ gbogbo oyè tó bá ti wá láti Yorùbá land látọjọ́ tó ti pẹ́. Tá a bá wò ó láyé àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò bí àwọn Akíntọ́lá, Abíọ́lá, ilẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ń jẹ. We don't dispute that. Àmọ́ ìfẹ́ là ń bára wa sọ.
gbogbo òtù là ń jẹ́ nìsí o káàárọ̀ òjíire là ń jẹ́ o ẹ má jẹ́ àtàrà wa kò sí bẹ́ẹ̀ bá bi ọmọ Yíbò ìjà lóde lónídòwe tẹ́ ẹ bá ní ọmọ ìlú wo ni ẹ wá ní àmọ́ ọmọ òtù yóò ní what tribe is òtù kò ní understand you gbogbo ìta ṣe ọmọ kóòtù òjíire ọmọ òtù kiri kan àtàrà wa ni o Yorùbá gbogbo wa àti Ifẹ̀ àti Oǹdó àti kiri Ọ̀yọ́ ẹ̀kú lẹ́kú Yorùbá gbogbo wa gbogbo òtù là ń jẹ́ yẹn mo kàn ń wo we have 3 tribes we have Hausa Yoruba and what do you call it Yibo because I'm not Yoruba I'm Otu àwọn èèyàn ẹni tó o bá sọ fún mi are you normal kò lè yé kó o pàdé Hausa nìkan ni what tribe are you are you Yoruba ohun tí ó sọ fún ọ wí kó wá ní I'm Otu yóò ní Otu what wà láì kò lè yé Ọláwálé mo kì í sà kò lè yé so à ń differentiate orúkọ yẹn à ń tara wa ni orúkọ yẹn náà láàjọ ọmọ jẹ́ àbọ̀jọ fi wèrè pọ́ọ̀tì ẹ̀ táfìjọ gbà fúnra wa ni àwọn ò ṣe Yorùbá o àwọn ò ṣe Yorùbá gbogbo yẹn àkàn tara wa ni àtijọ́ establish orúkọ yẹn gbogbo wọn mọ̀ jẹ́ Èkìtì làwa o àwọn ò ṣe Yorùbá o they will ask you are you Yorùbá or Hausa ẹ̀yà kan ló tún fẹ́ dáyàtọ̀ tá a máa ń sọ pé Fúlàní àwọn Hausa gan sọ fún ẹ pé don't call it Hausa Fúlàní Hausa Fúlàní is different lọ́jọ́ wo láyẹ̀sẹ̀ àmọ́ sọ pé ó tù ní wá káàárọ̀ òjíire àbí wọn lọ tẹ̀sẹ̀ sán mo kàn wọ́n gba àwọn tó ń ṣe à ń ṣeré pa ni tó o bá máa fíìlì any form pé tribe Adébáyọ̀ mo kì í sà tẹ́ ẹ bá máa fíìlì any form tó sọ pé tribe tó wà kan òtù àbí káàárọ̀ òjíire wọ́n sọ pépà rẹ̀ sí ibì kan ni what tribe are you Yorùbá ìjàlódé là ń ṣe òtù là ń ṣe káàárọ̀ òjíire orí aṣọ tó ti kiri kan tó ti wọnú obìnrin kò ṣe é yọmọ àti pera wá Yorùbá náà àti pé àti gọ náà sẹ́ni gbogbo káàárọ̀ òjíire òtù yẹn ọ̀hún ṣeré pa ni. So gbogbo ìta fẹ́ mọ establish yẹn ẹ má jà establish yẹn àti ságun nìyẹn yóò Ọ̀yọ́ yẹn lómi sọ àwọn tó jẹ́ Ọ̀yọ́ kí ló tiẹ̀ pé náà wọ́n ṣàka ìlú bíi mẹ́rin kan àbí márùn kan kìíní kan àwọn ní Yorùbá wo títí dé Èkìtì títí dé Ọ̀wọ̀ títí dé Ìkàrẹ́ Yorùbá ni wá. gbogbo yìí tẹ́ ẹ̀ ṣe yẹ ẹ̀kan ṣeré pani. There is no way they want to ask you what tribe are you? Rani, I'm Otu, I'm Oòduà. Even any sensible Yoruba will say Otu. Even a bigger kí ìpàdé èèyàn kó máa bóyá ó sọ èyìnbó mo wá ní what tribe are you? Wọ́n ní I'm Otu bí o lè kọ́kọ́ ronú lọ bí Yorùbá màá kọ́ Otu màá pè bí ẹ̀mẹ́ta kí n tó rántí pé hey sorry now I remember nítorí kò sínú skọ́ọ̀lù mi ìwọ tó sọ náà pé Otu lọ wo kíní national ẹ pé what tribe are you ṣé Otu ló kọ síbẹ̀ ṣé Otu ló kọ síbẹ̀ Otu kọ káàárọ̀ òjíire ni so àwọn orúkọ kan wà ó ti di mọ́tí bá a ṣe jọ lóòótọ́ nìyẹn kí wọ́n pa ọmọ mi kalẹ̀ ní ìsìn pé what tribe are you yóò sọ mi pé daddy I'm Yorùbá náà ṣé wọ́n àyẹ̀jẹ̀ mọ̀ sọ pé ṣé Otu ṣé mo fẹ́ dorí ọmọ rú ni. so ìjà tó dé táwọn ìdíbẹ̀jẹ̀ tí Otu tà sọ ìkíní kan ibo ló tù dé we are all Yorùbás ìsìnà
what do you call it? Oyo, like it or not, everybody is Yoruba, and you are not the one carrying the name gbogbo wa Yoruba by tribe. So gbogbo wa ń jẹ́ Yoruba yẹn, iyo ní kí Ọ̀yọ́ tẹ gbogbo wa mọ́lẹ̀ bàṣubàṣu, we are all Yorubas. Èlè torí pé mo jẹ́ Yorùbá nìsín, k'Aláàfin Ọ̀yọ́ wá dédé bọ́ síwájú tàbí bẹ̀yẹn kó ní kúlẹ̀ bẹ̀yẹn, màá kọ́ òpin kí ni tèmi àti tí. Ayé ti wà civilized, we go to court. So ohun tó bá wà ń bẹ̀ ní ká ẹjẹ́ ṣe bí ẹni tó kàwé bí ẹni tó gbọ́n. Ẹ lè rí Haúsá yóò sọ pé Haúsá ni mi. A tún sọ pé Haúsá Kano, Haúsá Sokoto. A dẹ̀ mọ̀ wípé àwọn tí fi wọ́n wà nù wọn ṣùgbọ́n wọn ní kílèmù kankan wọ́n sọ pé Haúsá ni nà. So gbogbo otu kí ló ìkejì káàró jíire tá à ń kílèmù yẹn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. Yorùbá jọ gbogbo wa àjọ fi wèrè pọ́ọ̀tì ẹ̀ ni. Mo jẹ́ Yorùbá yìí òní kọ́mọ Ọ̀yọ́ sọ pé òun lòun pàṣẹ fún mi. Èdè sọ pé sórí ẹ̀ pé. Thank you, Mr. Olawale. Why are we fighting ourselves? That is the first question. Àkọ́kọ́, Alaafin Oyo, you are a Canadian. You are well educated, you are well exposed. Embrace peace. Likewise, Ooni Ife, you are a wealthy man, a businessman, a developer. You are wealthy, exposed. So why are we behaving like 20th century back? I'm behave bí ẹni tí, sorry to say o, bí àwọn tí ò rọ́lá rí tọ́lá wá jọ lójú. Àwa fi àwọn ọmọ àlè àtọmọ àlè Ifẹ̀ àtọmọ àlè Ọ̀yọ́ gbogbo wa ń tẹnu wọ́n ran lórí mídíà. Ibi tí ò sọ́lá lọ́pọ̀lọpọ̀ ń wọ́lá kiri gbogbo àwọn ọmọ tẹ́ẹ̀rí yẹn kò sí kọ́ńtẹ́ǹtì ni wọn ọ̀dẹ̀ lọ́nà míì tí wọ́n gbà jẹun. Wọn lọ́nà míì tí wọ́n gbà jẹun lẹ́fi rò pé wọ́n ń gbìjà Ọ̀yọ́ àbí wọ́n ń gbìjà Ifẹ̀ kò sọ́nà oúnjẹ míì kárí wọ́n lọ́nà oúnjẹ míì wọn ní ṣe tó bẹ̀ yẹn. 80% tẹ́ ẹ bá láwọn tó mú kankan ẹ lọ wádìí wọn wò wọn níṣẹ́. Àwọn 20% àlè láwọn tó wà lábroad tó mú kán wò pé òun ti yó so ó ti yó ó kàn fẹ́ cash cruise nígbà tí ò sẹ́ni tí ó mọ bá rojọ́ ní ibi tó wà tóun náà bá kàn délé ó kàn fi pass time torí mo ti wo gbó wọn. Tó o bá nífẹ̀ẹ́ orírun rẹ wàá nífẹ̀ẹ́ Ọọ̀ni Ifẹ̀, tó o bá nífẹ̀ẹ́ Ọọ̀ni Ifẹ̀ wàá nífẹ̀ẹ́ Aláàfin Ọ̀yọ́. Ṣùgbọ́n wọn tó o bá ti lè bá Aláàfin Ọ̀yọ́ níjọ́ t'Ọọ̀ni Ifẹ̀ bá ṣe ọ̀ọ́bù nítorí kò ní fi ẹ̀ lẹ́nu. Ọmọ tó bá ti lè pe babo ní baba lórí burúkú a jẹ́ pé njọ́ tí bàbá rẹ̀ bá ṣe ohun tí ó dùn yóò bú bàbá ẹ̀ náà. Ó rí gbogbo ẹ̀yin tẹ́ ń bú Ọọ̀ni Ifẹ̀ orí yín ti dàrú. Ó rí gbogbo ẹ̀yin tẹ́ ń bú Aláàfin Ọ̀yọ́ ẹ̀ ní làákàyè. Ẹ fà ọ́ méjì lẹ̀. Kí ni wọ́n fẹ́ jà sí? Ṣé Ọọ̀ni Ifẹ̀ ni ó tọrọ owó lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ ni àbá Aláàfin Ọ̀yọ́ ni ó tọrọ owó lọ́wọ́ Ọọ̀ni Ifẹ̀? They are wealthy. Bàbá bí àwọn méjèèjì Ọọ̀ni Ifẹ̀ olówó ò bá jà o. Aláàfin Ọ̀yọ́ olówó ò bá jà o. Ẹjẹ́ àfi wọ́n lẹ̀ ń gbà wọn kí wọ́n ṣígun fúnra wọn. Tí wọ́n bá ń gbéraga síra wọn ẹjẹ́ ọmọ gbéraga síra wọn ẹjẹ́ àrí ọjọ́ tí Aláàfin Ọ̀yọ́ gbé pópó báyìí tí ó wà lámọ́ Ọọ̀ni Ifẹ̀ káwọn awojọ́ tí Ọọ̀ni Ifẹ̀ láwọn àmọ̀ pé lórí burúkú ni ìwọ ọba ilé yìí. So àwọn méjèèjì wọn bára wọn jàjà inú wọn já síta àwọn ọmọ kan tí ò ní làákàyè wọn wá bọ́ síta oníkálukú ẹ wá ń perú Ọọ̀ni Ifẹ̀ yẹn ẹ ń pè crocodile. Well educated, well civilized, well exposed. Ṣé àwọn kórìí ọmọ yẹn ti dàrú? A jẹ́ pé Aláàfin Ọ̀yọ́ tó ń gbèjàgò dámọ̀ kankan lójú ẹ̀.
fọ́tò tí mo rí rọ̀lẹ́ yìí ẹ wá gbé orí kan ṣé ẹ ń pọ́n orí adélé ni èpè orí ìtẹ́ gbogbo yóò gbà èpè orí ìtẹ́ lẹ́gbà. ṣé ẹ bá ṣe ohun tó dé tó ní àwáròhun ṣé bá a ṣe wá wà yìí níbi abadé yìí wọ́n lọ jagun lóńdó wọ́n ń kó wọn lẹ́rú ẹ̀yin ọba yẹn ẹ wá pé kẹ́ẹ̀tì ẹ̀ wá pàtìjú tì kẹ́ẹ̀dì mọ́ra yín kẹ́ẹ̀tì kẹjọ lọ òde bí ẹ̀mejì kájọ rí yín pọ̀ kí ni wọ́n dùn. tó o bá rò pé mi ò bọ̀ bú Ọọ̀ni Ifẹ̀ ó tanra rẹ ni o tó o bá rò pé mi ò bọ̀ bú Aláàfin Ọ̀yọ́ ó tanra rẹ ni o mi ò ní lanu mi ṣe àwárà àwọn àgbàyà tó ti lé 50 years àwọn náà ràndán rodo báwọn ọmọdé ọba gbọ́n sẹ́yìn àgbàlagbà náà ṣe làákàyè kò nítumọ̀ gbogbo ẹni bá wọ́là síbi tí ọba sọ́là yọ padà tẹ́ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń gbìjà wọn yìí tá a bá wo 70% lórí monetization orí Facebook àti YouTube ló ń ṣọ̀pọ̀lọpọ̀ kìí ṣe pé ń jàjà yẹn láti inú ọkàn wá ẹlòmíì jà nítorí recognition ẹlòmíì jà nítorí àbáyémọ̀ bóyá kó fún mi lóyè àwọn tí wọ́n fún lóyè wọ́n fún lóyè yẹn ọ̀kan lọ́mọ Oòduà àtọ̀kan lọ́mọ Yorùbá àwọn èèyàn gidi wọ́n fi joyè tẹ pámọ́ṣẹ́ rẹ iṣẹ́ rẹ ni ọgbájúmọ́ ọ̀kan lọ́mọ Oòduà ò lè ránjẹ sínú ilé mi ọ̀kan lọ́mọ Yorùbá ọmọ Tinubu òun kọ́ ní ránjẹ sílé mi I'm less concerned anybody can give anybody she stands title baálẹ̀ àdúgbò gan fún yàn lóyè ẹ̀dẹ̀ wàá mú òye kankankan ẹ wá ń ṣépè fúnra yẹn ń búra yín lórí kíni àwa sọ ní version gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yẹn ó tù káàárọ̀ òjíire ni wá we are deceiving ourselves tó bá ní òfìlì fọ́ọ̀mù kan tí wọ́n béèrè tribe ẹ what tribe are you lọ fìlì ó tù àbí kó fìlì káàárọ̀ òjíire síbẹ̀ káàárọ̀ òjíire kọ́ ó tù kọ́ yóò bá gbogbo wa káwọn ará Ọ̀yọ́ lọ mọ̀ gbogbo wa lájọ ń jẹ́ Yorùbá ẹ̀yin kọ́ lẹ̀ ń jẹ́ Yorùbá wo Ifẹ̀ Yorùbá ni wá gbogbo wa ti jọ mọ̀ pé Ìjẹ̀bú Yorùbá ni gbogbo wa what tribe are we? We are Yorùbás Abẹ́òkúta Ẹ̀gbádé wa we are Yorùbás Èkìtì we are Yorùbás gbogbo tẹ̀dé kìíní kan ìlú mẹ́fà ní jẹ́ Yorùbá yẹn à ń tanra wọn òṣì là ń ṣe tó o bá ti fẹ́ travel tí wọ́n fìlì pé tribe wo ni ẹ lọ kọ káàárọ̀ òjíire àbí kó kọ òtù síbẹ̀ kọ Yorùbá tá à ń tanra wa jẹ ẹ̀tàn lásán ìfẹ́ ní kẹ́ ẹ jájọ lù láàrin ara wa ogun tí ń wọ̀ wá wọ́n ti dóòdó àwa wà bí ta ti ń jà sí èmi ni ó yà Ààrẹ Ọ̀nà Kakanfò mo ráwọ̀ kan náà tó ń ṣe kí bàbá wa Ọọ̀ni Ìrìṣà kí wọ́n fún olóyè Sunday Igboho náà ní Ààrẹ Ọ̀nà Kakanfò olóyè Sunday Igboho àkọ́kọ́ kò gbogbo tó tiẹ̀ ń jẹ́ oyè èdè yẹn àtilẹ̀ kò wọṣẹ́ kò gba tiẹ̀ gbogbo oyè olóyè èdè yẹn kò sọ̀rọ̀ mẹ́ bàbá wa Gani Adams wọ́n fi joyè ṣé wọ́n róyè yẹn gan lò ṣé ààrẹ Gani kan ó kàn lè dédé pàṣẹ pé ó yá ẹ ṣígun ọbì kan oyè ti di mo kàn fẹ́ fi níyì ni kò ní túmọ̀ kankan mọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò bí wọ́n fún Ìgbòho ní Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé yóò fi ṣígun ni ọ̀nà lásán lóye nísìn gbogbo balógun mélòó ló lọ sójú ogun mọ́ balógun kan talẹ̀ ni àwọn balógun ní ìsìn wọ́n kàn jẹ́ balógun fi talẹ̀ ni tí ó ti yé ọ kò sí ẹ̀yà kankan ò bá lórí ogun kankan mọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ò jagun kankan mọ́ a kàn ń jagun ẹnu ló kù sóògùn kíni Ìgbòho náà wá jà Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ mọ̀ jà tara wa ìfẹ́ la nídìí
We are well civilized. How will you promote our culture? How will you promote our heritage? How will you promote our fathers? They are our fathers. Ooni Ife is our father. Likewise, Alaafin Oyo is our father. Akabi.